Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá ńlá yín tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè. A tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹta. Agbẹ́yìnga Ọlọ́run aláàánú wa, ọba tó fi àánú dá wa sí, tó fi àánú mú wa wà ní orí erùpẹ̀. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, òní ọjọ́rú ogúnjọ́ oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé alábàápín nínú ìyà rẹ̀, alábàápín nínú ìyà rẹ̀. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Mátù orí 20 ẹsẹ̀ ìkejìlélógún, Mátù orí 20 ẹsẹ̀ ìkejìlélógún. Ṣùgbọ́n Jésù dáhùn, ó sì wí pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Ẹ̀yin lè mu nínú ago tí èmi yóò mu bí? Àti kí a fi baptizi tí a fi baptizi yín. Wọ́n wí fún un pé àwa lè ṣe é. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Mátù bákan náà orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún, Mátù orí 20 ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Ó sì bí pé kí ni ìwọ fẹ́? Òun wí fún un pé jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó, ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ àti èkejì ní ọwọ́ òsì rẹ ní ìjọba rẹ. Ṣùgbọ́n Jésù dáhùn, ó wí pé èmi kò mọ ohun tí ẹ̀yin ń béèrè o. Ẹ̀yin lè mu nínú ago tí èmi yóò mu, àti kí a fi baptizi tí a fi baptizi yín. Wọ́n wí fún un pé àwa lè ṣe é. Ó sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin yóò mu nínú ago mi, àti nínú baptizi tí a fi baptizi mi ni a ó fi baptizi yín. Ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi o láti fi fún ni, bí kò ṣe fún kìkì àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. Wọ̀nyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo ti ń jíròrò nípa àwọn ẹ̀kọ́ kan láti inú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10, àti lónìí màá máa lọ jinlẹ̀ sí. Paul apostoli sọ kedere pé òun fẹ́ mọ pípín nínú ìyà Jésù. Ní ọ̀rọ̀ mìíràn, ó fẹ́ jẹ́ alábàápín nínú ìyà Jésù Kristi. Àwọn kìrìsìtẹ́nì lásán kì í gbarú àdúrà yìí o. Àdúrà kìrìsìtẹ́nì lásán sábà máa ń dá lérí Olúwa wò mí sàn, tú mi sílẹ̀, fún mi ní ọkọ, jẹ́ kí n ṣe rere, jẹ́ kí n ga, jẹ́ kí n ṣèso. O kò lè gbọ́ kí kìrìsìtẹ́nì lásán máa gbàdúrà pé Olúwa jẹ́ kí n jìyà fún ọ. Mo gbàdúrà fún ọ pé ìwọ yóò dúró, ó sì kúrò nínú ẹgbẹ́ àwọn lásán láti òní lórúkọ Jésù. Ìwọ yóò sì wọ ẹgbẹ́ àwọn tó yàtọ̀ ní orúkọ Jésù. Paul jẹ́ àpẹẹrẹ àwọn kìrìsìtẹ́nì tó yàtọ̀. Ó nàgà láti mọ Ọlọ́run àti láti jìyà fún ìhìnrere Jésù Kristi. Róòmù orí 9 ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ẹ̀mí tìkálára mi ni ó ń bá ẹ̀mí mi jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa í ṣe. Bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi. Bí ó bá ṣe pé àwa kò bá jìyà, kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Ìgbà tí a bá jìyà pẹ̀lú Jésù ni ó tó lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Paul wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe yọ mí lẹ́nu mọ́, nítorí èmi ru àpá Jésù Kristi káàkiri ara mi. Gàlátíà orí 9 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ní ọ̀nà mìíràn ó sọ pé mo ní àwọn àpá láti fi hàn pé mo ti jìyà pẹ̀lú rẹ̀. Ọlọ́run máa ń ṣe àwọn alábàápín nínú ìyà Kristi lógo. Ó kàn dàbí ọkùnrin tí ó mọ ohun tí ó ń ṣe. Ẹni tí aya rẹ̀ bá jìyà ní ìgbà ìṣòro, nígbà tí nǹkan bá dára, kò ní sí ohun tí owó kò lè rà, tí kò ní lè rà fún aya rẹ̀. Ọ̀kan lára àwọn ìdí tí mo fi mọ iyì aya mi gidigidi lónìí ni pé nígbà tí mo fi iṣẹ́ olùkọ́ sílẹ̀, tí mo sì kó lọ sí àárín ibi tí ẹnìkan kò mọ̀, mo ń sọ fún gbogbo ènìyàn pé ìlú ńlá tí Ọlọ́run ṣèlérí fún mi ń bọ̀ o. Ó kó lọ pẹ̀lú mi. Ó le púpọ̀ o, ṣùgbọ́n ó tì mí lẹ́yìn ní gbogbo ọ̀nà. Ó sì ṣe alábàápín nínú ìyà tí mo là kọjá tí mo jẹ. Ní báyìí tí nǹkan ti dára, ó ń ṣe alábàápín nínú ògo náà pẹ̀lú mi. Ǹjẹ́ òun wá àwọn ọ̀nà láti ní ìrírí pípín nínú ìyà Kristi bí? Ṣé òun bá
Kristi jìyà lọ́nàkọnà. O kú oríire tí o bá sọ pé bẹ́ẹ̀ ni nítòótọ́ sí àwọn ìbéèrè yìí, nítorí nígbà tí àsìkò ìṣelógo bá tó, a ó ṣe ọ́ lógo pẹ̀lú Kristi. Tí ìwọ ẹwà bá jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń ṣe, tí ìwọ wá bá jẹ́ ọ̀kan lára àwọn tí ó sẹ́ Kristi o, rántí pé ó sọ pé òun náà yóò ṣẹ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ níwájú bàbá òun tí ń bẹ ní ọ̀run. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 33. Olúwa, mo fẹ́ kí n jẹ́ alábàápín nínú ìyà rẹ. Jọ̀wọ́ jẹ́ kí n jẹ́ alábàápín nínú ìyà rẹ. Kókó àdúrà: Olúwa jọ̀wọ́ jẹ́ kí n jẹ́ alábàápín nínú ìyà rẹ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè gba àdúrà náà àti láti jẹ́ alábàápín nínú ìjìyà rẹ̀. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.